Tinubu di ààrẹ Nàìjíríà lẹ́kùnrẹ́rẹ́. Ní bá a ṣe ń sọ yìí, wọ́n ti ṣèbúra wọlé fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ó sì ti di ààrẹ ilẹ̀ Nàìjíríà tuntun. Nǹkan bí aago 10 àbọ̀ òwúrọ̀ ọjọ́ Ajé Monday, ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 yìí ni adájọ́ àgbà ilé wa onídàájọ́ Káyọ̀dé Ariwọlá ṣèbúra fún un nínú gbàgede Eagle Square l'Àbújá, olú ìlú ilé wa, níbi tí ètò ìbúra wọlé náà ti wáyé. Tinubu tó wọ agbádá ńlá funfun kiniwin ka àwọn ẹ̀jẹ́ àti ìbúra tí wọ́n ṣàkọọ́lẹ̀ rẹ̀ sórí ìwé tó wà lọ́wọ́ rẹ̀. Bí Ariwọlá ti ń ka àwọn ẹ̀jẹ́ náà jáde ni Tinubu ń wí bẹ́ẹ̀ tẹ̀lé. Lára àwọn ọ̀rọ̀ ìbúra náà ni ẹ̀jẹ́ tí Tinubu jẹ́ láti pa òfin orílẹ̀-èdè yìí mọ́, láti jà fún ìṣọ̀kan ilẹ̀ Nàìjíríà àti láti dáàbò bo olùgbé àti dúkìá ìlú àti tàwọn ọmọ orílẹ̀-èdè yìí. Lẹ́yìn kíka ẹ̀jẹ́ náà tán lórí ìdúró, ó jókòó ó sì buwọ́ lu àwọn ìwé májẹ̀mú náà. Lẹ́yìn èyí ni wọ́n ṣèbúra bákan náà fún igbákejì rẹ̀ Kashim Shettima, tóun náà sì buwọ́ lùwé. Ẹ̀yìn èyí ni ààrẹ àná Muhammadu Buhari fa àsíá orílẹ̀-èdè yìí tuntun àti ìwé òfin orílẹ̀-èdè yìí lé Tinubu lọ́wọ́. Àwọn ọmọ ogun tú àsíá náà lẹ́yìn tí wọ́n ti rọ àsíá tó wà lórí òpó tẹ́lẹ̀ wálẹ̀. Wọ́n ta àsíá tuntun náà sókè, ó fẹ́ lẹ́lẹ́ láti fi àmì hàn pé ìjọba kan ti tẹnubọ́pọ̀, òmíì sì ti bọ́ sórí àlééfà báyìí. Lẹ́yìn èyí ni Tinubu kó sínú ọkọ̀ ọlọ́pọ́n tàwọn ológun. Àwọn sọ́jà bíi 3 wà lẹ́yìn rẹ̀, wọ́n sì gbé yípo gbogbo gbàgede náà. Ó ń juwọ́ sáwọn èèyàn, ó ń fi ìdùnnú rẹ̀ hàn, bẹ́ẹ̀ làwọn èèyàn ń rẹ́rìn sí i tí wọ́n ń kí i kú oríire. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.